Orí pákó labí yeye agbe. Orí pákó labí yeye agbe. Orí ganganje ńlá bí yeye àlùkò. Orí ganganje ńlá bí yeye àlùkò. Orí ọ̀pẹ ọ̀wáwá. Orí ọ̀pẹ ọ̀wáwá. Ńlá bí yeye àwòtúre. Ńlá bí yeye àwòtúre. Orí mi àpérè. Orí mi àpérè. Dákun mama dínà ajé mọ́ mi. Dákun mama dínà ajé mọ́ mi. Mama dínà ọkọ. Mama dínà ọkọ. Mama dínà aya. Mama dínà aya. Mama dínà nlé. Mama dínà nlé. Mama dínà nre gbogbo. Mama dínà nre gbogbo. Ọ̀nà kì í dín má gbé kágbé má lè kásọ tiẹ̀ láró. Ọ̀nà kì í dín má gbé kágbé má lè kásọ tiẹ̀ láró. Ọ̀nà kì í dín má lùkù kọ́mọ lè kásọ tiẹ̀ lósùn. Ọ̀nà kì í dín má lùkù kọ́mọ lè kásọ tiẹ̀ lósùn. Ọ̀nà onídìmọ̀ odídẹrẹ́ mò fẹ́. Ọ̀nà onídìmọ̀ odídẹrẹ́ mò fẹ́. Kí odídẹrẹ́ mò fẹ́ kọ́mọ lè kì kò díẹ̀ bọ́nú epo pupa. Ọ̀nà wa ní dìmádì rẹ. Kọ́mọ lè débi tẹ́yìn rẹ̀ wà. Mo súre fún orí kọ̀ọ̀kan nínú ìjọ tí ń wò wá àti tí ń gbọ́ wa pé ọ̀nà òní dín mẹ́nì kọ̀ọ̀kan wa lágbára lójú. Ẹ jẹ́ ká fúnra wa lẹ́yìn àtẹ́wọ́lẹ̀ kan sí. Bí ọdẹ bá lọ sóko tó bá pa erin, ará yóò kí ọdẹ pé ó kú iṣẹ́. Ọdẹ wa tún lọ sóko, ọdẹ pẹ̀fọ̀n, ará yóò kí ọdẹ pé ó kú iṣẹ́. Tó bá wá di ọdún kẹta tọ́dẹ bá wá lọ sóko tọ́dẹ bá wá pa ìlírí, wọ́n bíyàn léèrè pé ṣéwájú ní lọ ní àbẹ̀yìn. Bí mo ṣe múra ìsọdá, ìrìn àjò tí mo rìn ńlọ́fà tí mo fi múra báyìí o. Táwọn tún sọ pé Ọ̀rúnmìlà múra báyìí ńgbà tí ń bẹ láyé. Ṣùgbọ́n tí n bá ní kí n tún lọlé kí n lọ rè múra kó tó di pé màá wá sílé ìjọsìn máa pẹ́. Eléyìí ló fa sábàbí tó jẹ́ kí n máa bọ̀ báyìí pé tọ̀ ohun tí ń bẹ lọ́kàn ẹni tí ń bẹ nínú wa àtẹ́lẹwọ́ wa ìwà wa ìnirúnmọlẹ̀ fẹ́ wò lọ́pọ̀ ọgbà ẹlòmíì lè múra bákan tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ tó jẹ́ pé kò ṣeé tọrọ ẹ sì rẹ̀ lómíì tó jẹ́ pé ìmúra wọn ẹ sọ pé èèyàn Ọlọ́run rèé wọ́n tán níwà wọ́n tán lẹ́yìn ìmúra wọ́n tán ní gbogbo nǹkan ṣùgbọ́n ìwà tí ń bẹ lọ́wọ́ wọn kì í ṣe ń tọ́ dára. A kí ìjọ ìṣẹ̀ṣe aṣẹ́gun lẹ́ẹ̀kan sí nítorí pé irúnmọlẹ̀ ń gbé wa ga kí sì ń gbé wa tẹ̀síwájú. Kò sí ọjọ́ tí à ń jọ́sìn tí ènìyàn tuntun ojú tuntun tí kì í kún wa. Wọ́n kún wa nínú ẹ̀mí, wọ́n kún wa ní ìbájókòó, wọ́n kún wa ní ìrànlọ́wọ́. Ẹ rí i pé ilé tí à ń kọ́ lọ ìyẹn ilé ìjùbà wa a ti ṣiṣẹ́ níbẹ̀ tó ọjọ́ mẹ́ta. Gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ pátá ìrètí tiwọn náà ní já sórí asán. Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé tí kì í bá jẹ́ pé a bá gbára wa gbọ́ àpò àsùnwọ̀n tó wọ́ wa ti ń dé sí àpò àsùnwọ̀n tẹnìkan ni. Ṣùgbọ́n nínú ìgbàgbọ́ ńlá fi ń wò pé lágbájá iye tí ń fún wa ní fi ń jíṣẹ́. Ìjọ náà wá panupọ̀ pé ó yẹ ká ní àpò àsùnwọ̀n tiwa náà tó jẹ́ pé bẹ́ẹ̀ lówó máa dé sí àpò àsùnwọ̀n ọ̀hún. Iná ni ayé ń rí lójú afẹ́fẹ́ òun. Ńlá fún ẹnì kọ̀ọ̀kan wa ńlá ń rí yìí tó jẹ́ pé oníkálukú wa èyí tí a bá dá sí níbẹ̀ irúnmọlẹ̀ ti rí. Èyí tá a bá dá sí níbẹ̀ torí pé nínú tá a lè ṣe tó lè mú ìdàgbàsókè bá ìṣẹ̀ṣe tá à ń ṣe òun ni pé ká ní ilé tá ti máa jọ pàdé. Ìyá wa tó ń jókòó yìí ẹlẹ́gbẹ́ ni wọ́n, ìyá àsí ẹ̀gẹ̀ ńlá máa ń pè wọ́n. Bàbá tó jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn eléégún ni wọ́n. Gbogbo wa pátá bá a ṣe jókòó òun la ní tó ní kálukú wa la ní pọ̀rí wa tẹ́nì kọ̀ọ̀kan sì gbé tiẹ̀ dání. Ṣùgbọ́n nínú ilé tí ó ti máa dà wá pọ̀ tó jẹ́ pé níbẹ̀ láti máa bára wa sọ̀rọ̀ Ọlọ́run, ilé Ọlọ́run yẹn la fẹ́ kọ́ yìí, la fẹ́ gbìyànjú láti kọ́ táti máa pé ọlọ́yà ń bẹ oníṣàngó ń bẹ bí gbogbo wa pátá bá a ṣe péjú rèé. Ìpéjú wa òun la fẹ́ pa ọ̀pọ̀ láti kọ́ léhùn. Ilé la fẹ́ kọ́ lórí ibi tí a bá ti dé yìí ṣùgbọ́n àkókò ti tún tó láti tún bẹ̀rẹ̀ láti máa tún ṣiṣẹ́ níbi ilé yẹn torí pé a ti ní àpò àsùnwọ̀n eléyìí tó jẹ́ tìjọ tó jẹ́ pé tówó yẹn bá lọ dò báyìí inú àpò ìjọ ló ṣe kíni ńlọ́sọ̀kalẹ̀ sí. Eléyìí là fi ń kíra wa pé ní agbára lọ́wọ́ Olódùmarè ò ní pin ẹnìkọ̀ọ̀kan wa nípa. Gbogbo ẹ̀mí eléyìí tó jẹ́ pé ó láníyàn àti ṣe bí a ti ń ṣe lọ́wọ́ tá a sì ń díye nù pé ètò tí mò ń gbọ́ yìí èmi náà dá sí àgbẹ́kẹ̀lé rẹ kò ní já sófo. Àwọn tí wọ́n ti ràn wá lọ́wọ́ sẹ́yìn bàbá ní ká máa ka orúkọ mélòó la fẹ́ rántí. Bí a bá sì gbàgbé nígbà tá a ṣe ìfilọ́lẹ̀ ilé yẹn bàbá wo ọba ẹ̀là wọ́n ṣàdéhùn fún wa pé wọ́n fún wa ní 2 million naira wọ́n sì ṣe àbí wọ́n ṣe ni wọ́n ṣe fún wa. Kó
kódà kò tí ì ju nǹkan bí ọ̀sẹ̀ bíi 3-4 lọ wọ́n tún bi wá lè pé níbo la bá lè ìjọsìn yẹn dé káwọn ò tún mọ báwọn ó ṣe tún dá sí i. àwọn náà ń ṣe tiwọn lọ́wọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọkàn tiwọn náà sì tún bẹ pẹ̀lú èyí tí a tún ń ṣe yìí. bẹ́ẹ̀ làwọn tí wọ́n jẹ́ bàbá wa àwọn ìyá wa tí wọ́n wà ní diaspora wọn ì dá wa dá. ẹlòmíì tiẹ̀ ti sọ di àjọ tó jẹ́ pé ó ti wò pé lóṣooṣù iye báyìí làdé òun àti ẹlẹ́dàá òun pé wọ́n mọ̀ fi ran ìjọ yìí lọ́wọ́. wọ́n ń ṣe ni gbogbo ohun tí ó jẹ́ òkè ìṣòro ayé ẹnìkọ̀ọ̀kan tí wọ́n náà yóò sì máa di pẹ̀tẹ́lẹ̀. òkè ìṣòro ẹnìkọ̀ọ̀kan wa Olódùmarè yóò jẹ́ kó di pẹ̀tẹ́lẹ̀. ènìyàn ò ní bómi ṣòwò kírú ẹni bẹ́ẹ̀ kó pàdánù. ohun tá a bá ná a ná fún ìgbédìde ìṣẹ̀ṣe ni, a ná fún ìgbédìde ilẹ̀ Yorùbá ni, a ná fún àṣà àti ìṣẹ̀ṣe wa kó má ba àṣerun ni. k'Olódùmarè kó ràn wá lọ́wọ́. eléyìí ni màá ṣe sọ tí màá fi mẹ́nu dúró pé àkáǹtì nọ́mbà bá a ṣe ń wò yìí oníkálukú wa ẹja lórí fi tọrọ kọ́bọ̀ ká lórí fi dán wò ẹ̀làbọ́rú ẹ̀làbọ́ yìí o.